a ṣe ń dé àwa ìjọ onírètí bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì ti àlàáfíà Òṣogbo tí a máa ń kọ́ wa ní ẹ̀kọ́ ní èdè Yorùbá. Àwọn tí yóò bá wa sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí ti wà ní ìkàlẹ̀. Ẹni tí yóò bá wa sọ̀rọ̀ ní lórí àbámẹ́ta àwọn ni ọmọọba Ọlánìpẹ̀kun. Ẹni tí yóò kọ́ wa ní ti ọjọ́ àìkú àwọn ni ìyáàfin Kọ́láwọlé. Ẹni tí yóò kọ́ wa ní ti ọjọ́ ajé àwọn ni alàgbà Ṣọládòyè. Ẹni tí yóò kọ́ wa ní ti ọjọ́ ìṣẹ́gun díkìn lọ́kùnrin Odùsànyà. Ọjọ́ ẹtì àti ìkádìí gbogbo ẹ̀kọ́ àwọn ni pásítọ̀ wa Adéòtí. Nígbà tí ìyáàfin Ìbíkúnlé yóò sọ lérèfé ní èdè Yorùbá, ní èdè Gẹ̀ẹ́sì, a kí wa pé a kú ìkàlẹ̀. Kí a wá tó lọ sínú ẹ̀kọ́ náà, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run, a tún ti dé ní ìrọ̀lẹ́ yìí. Olúwa, ẹ tìkára yín kọ́ wa. Àmín. Gbogbo àwọn tí yóò gbọ́ ẹ̀kọ́ yìí, ẹ jẹ́ kó yé wọn láti òkè ọ̀run wá. Àmín. Àwa tí a sọ, ẹ má ṣe jẹ́ kí a sọ lásán Ọlọ́run. Àmín. Ẹ jẹ́ kí ẹ̀kọ́ yìí kí ó mú wa dé ìyè àìnípẹ̀kun. Àmín. Ní orúkọ Jésù Kristi, Olúwa ni a gba àdúrà. Àmín. Ẹ kú ìrọ̀lẹ́ o ní gbogbo ibi tí ẹ wà nílé lóko lẹ́yìn odi. Gẹ́gẹ́ bí ìṣe wa tá ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí ẹ̀kọ́ wa pàápàá ní pàtàkì jùlọ ti kọ́tà tá a wà yìí tó ń fi títóbi Ọlọ́run tó fi hàn wá bẹ̀rẹ̀ látìgbà táwọn ọmọ Ísírẹ́lì ti kò ní Íjíbítì lóko ẹrú títí tí wọ́n fi dé inú aginjù. Ó ti wá tó àkókò báyìí tí Ọlọ́run pàṣẹ fún wọn nípasẹ̀ Mósè pé kí wọ́n kọ́ àgọ́ àjọ náà fún òun níbi tí wọ́n ti máa jọ́sìn, tí wọ́n ti máa sin òun. Ẹ̀kọ́ yìí ó ṣe pàtàkì púpọ̀. Bí a ó ṣe máa kọ́ lọ, ẹ jọ̀ọ́ afẹ́kẹ́ baralẹ̀ kẹ́ máa fọkàn bá wa lọ. Ẹ̀kọ́ 13 la wà gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹsẹ̀ ìrántí wa fún ti ẹ̀kọ́ yìí ó ní nígbà náà ni àwọ̀ sánmọ̀ bo àgọ́ àjọ, ògo Olúwa sì kún inú àgọ́ náà. Nítorí tí àwọ̀ sánmọ̀ Olúwa wà lórí àgọ́ náà ní ọ̀sán, iná sì wà nínú àwọ̀ sánmọ̀ náà ní òru, ní ojú gbogbo ilé Ísírẹ́lì ní gbogbo ìrìn wọn. So n tó ṣẹlẹ̀ sínú àgọ́ àjọ, Ọlọ́run ò kàn déédéé ní ká kọ́ àgọ́ àjọ lásán. Ọlọ́run fi títóbi ẹ̀ àti wíwà láàyè ẹ̀ hàn láti máa wà láàárín wọn nígbà gbogbo. Wọ́n wá ń sọ fún wa nínú ẹ̀kọ́ yìí bá ṣe máa tẹ̀síwájú pé iṣẹ́ pàtàkì tí àwọn ènìyàn Ọlọ́run nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ó ti wà fún wa àwa náà lónìí ni láti máa gbé ní ìgbépọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run fẹ́ káwọn ènìyàn wà pẹ̀lú òun, kó máa rí wọn nígbà gbogbo, ká máa rí dídúró òun àti wíwà láàyè òun nígbà gbogbo. Ni wọ́n ṣe gbé àgọ́ àjọ yẹn sílẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe wá jẹ́, Ọlọ́run fẹ́ káwa náà ká máa gbé, àwa tá a wà láyé lónìí kí sáwọn ọmọ Ísírẹ́lì nìkan, ká máa gbé ní ìbáṣepọ̀ tó jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú òun. Ẹ rí i pé níbẹ̀rẹ̀ kẹ̀pẹ̀ nígbà tí Ọlọ́run dá ayé, Ádámù àti Éfà ní ọgbà Ídẹ́nì, ìgbà gbogbo ni Ọlọ́run máa ń yọjú sí wọn. A kọ́ wọn lẹ́kọ̀ọ́, a bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tí ẹ̀ṣẹ̀ wọnú ayé ni Ádámù àti Éfà tí wọ́n kọsẹ̀, tí wọ́n ṣàìgbọràn sí òfin Ọlọ́run, tá a sì gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ lára wọn lónìí pé
bó ti wù lábẹ́ ìṣàkóso bó ti wù kí ó rí, àṣẹ tọ́lọ́run bá pa fún wa a ò gbọdọ̀ tẹsẹ̀ àgẹ̀rẹ̀. Wọ́n sá lọ fọ́lọ́run níbi tí Ọlọ́run dára dé. Ọlọ́run wá dé, ó tún wá wọn pé Ádámù níbo nìwọ wà, níbo lẹ wà, kí ló ṣe yín, níbo lẹ lọ, àbẹ́ ti jẹ nínú èso. Eléyìí ó fi hàn wá wípé Ọlọ́run wa Ọlọ́run dáradára ni. Nígbà tí ẹ̀ṣẹ̀ bá gbé wa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run ń wá wa, ìgbà gbogbo ló ń pè wá. A dàbí àgbébọ̀ adìyẹ tó pamọ́ tí ìyá wọn tó rí pé ewu ń bọ̀, á sáré pè wọ́n, ẹ̀yìn tó bá ti kó sábẹ́ rẹ̀ ewu ò ní wú. So bọ́lọ́run ṣe ń ṣe sáwa náà lónìí nìyẹn. Ọlọ́run ń pè wá pé ká jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ká gbọ́ràn sóun lẹ́nu, ká mú àṣẹ ń ṣẹ. Nínú ẹ̀kọ́ yìí láti máa rí gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́, ìtumọ̀ ohun tí àgọ́ àjọ náà tó ń sọ fún wa. Tẹ̀ ó ń sọ fún wa wípé ká jẹ́ agbátẹrù iṣẹ́ dáradára, iṣẹ́ òdodo tí òun Ọlọ́run ń ṣe fún wa, pé onídàájọ́ òdodo lòun, òun ò kì í déédéé bínú àfẹni tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí, kò dẹ̀ kì í jìnnà sí wa. Ìgbà gbogbo ló wà pẹ̀lú wa láti pèsè fún wa, láti bùkún wa, àti láti lè jẹ́ kí ó dá wa lójú pé òun Ọlọ́run òun ò fi wá sílẹ̀. A kí wa pé a kú ìfarabalẹ̀ o. Ẹ jẹ́ ká tún máa tẹ̀síwájú. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ìsinmi. Ọlọ́run á fún wa ní ìsinmi láti ọ̀run wá. Ẹ̀kọ́ ọjọ́ àìkú òun náà ni màá yànnàná rẹ̀, èyí tó sọ fún wa pé ọjọ́ ìsinmi ti Olúwa. A rí i pé tá a bá fi ojú inú wò ọjọ́ ìsinmi Olúwa, ó jẹ́ ọjọ́ ìsinmi tí Ọlọ́run gbé kalẹ̀ láti ìbẹ̀rẹ̀ dídá ayé. A rí i pé ìgbà tí Ọlọ́run dá ohun gbogbo níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fún ọjọ́ 6, ní ọjọ́ keje òun ni ó sinmi. Nígbà tó ti dá ènìyàn tán ní ọjọ́ 6, ọjọ́ keje tó fi sinmi, wọ́n ló fi ya ọjọ́ náà sí mímọ́, ó sì bù sí, ó sì fi ṣe àgbékalẹ̀ láti jẹ́ kí àwa náà ká lè máa tẹ̀síwájú láti máa ya ọjọ́ náà sọ́tọ̀ láti máa sin Ọlọ́run. Ní ọjọ́ ìsinmi, Ọlọ́run dá ọjọ́ ìsinmi fún ìbáṣepọ̀ tímọ́tímọ́ láàárín àwa àti Ọlọ́run wa. Ó gbé kalẹ̀ fún wa fún ìbáṣepọ̀ tó gúnrégé kó lè wà láàárín wa. Ọjọ́ ìsinmi tí ó jẹ́ ọjọ́ Olúwa, a ní Ọlọ́run ti wà láti ìpìlẹ̀. Kì í ṣe ní àsìkò tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n kúrò ní Íjíbítì tán wà nínú aginjù ni wọ́n lọ gba òfin, òun ni ọjọ́ ìsinmi ṣẹ̀ṣẹ̀ wà. A rí i pé ìgbà tán gba òfin dé, nígbà tí wọ́n kọ ní òfin 4, ó sọ fún wọn pé rántí. Ìyẹn túmọ̀ sí pé ó ti wà láti ẹ̀yìn wá. Wọ́n wá ń ṣe ìrántí rẹ̀ fún wọn pé ẹ rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ọlọ́run rán wa létí ni pé ọjọ́ ìsinmi ṣe kí ni? Ó jìnnà pé ká rántí rẹ̀ láti yà sí mímọ́. Wọ́n ní a ti dá ọjọ́ ìsinmi ṣáájú kí ó tó di pé òfin Ọlọ́run gbélé àwọn ọmọ Ísírẹ́lì lọ́wọ́. Wọ́n tún sọ fún wa wípé olùgbàlà kan ń bọ̀ tí yóò gbà wá kúrò lọ́wọ́ Sátánì. Tá bá wọnú ayé tá wà nísìnyí náà, oríṣiríṣi awuyewuye, oríṣiríṣi ìjàkadì ló ń ṣẹlẹ̀ lórí ọjọ́ ìsinmi káàkiri. Ṣùgbọ́n Ọlọ́run tó jẹ́ olùgbàlà wa, òun náà ni ó tan ìmọ́lẹ̀ sí ọjọ́ ìsinmi fún wa. Òun ló ṣe àgbékalẹ̀ rẹ̀, ó sì ti fi àwọn ìlànà sílẹ̀ láti tẹ̀lé. Ìjọba Ọlọ́run tí yóò wà títí láéláé, òun náà ni a gbé ìsinmi lé lórí. Ìjọba Ọlọ́run tó máa wà títí láéláé, tí kò lè yí padà, tí kò lè kúrò, títí láéláé ni. Olúwa nìkan ni ó lè rà wá padà kúrò lọ́wọ́ Sátánì, lọ́wọ́ àrékérekè Sátánì. Wọ́n sọ fún wa
pé tí a bá wò wọ́n ní ọjọ́ ìsinmi ẹ mo sọ ṣáájú pé ọjọ́ ìsinmi rán wa létí agbára ìṣẹ̀dá àti iṣẹ́ rẹ̀ nípa ìgbàlà tí ó sì ń fa ọkàn wa sára Ọlọ́run. Ó mú ìbáṣepọ̀ tímọ́tímọ́ ó mú wá láàrin àwa àti Ọlọ́run. Ọlọ́run jẹ́ Ọlọ́run olódodo, ó jẹ́ Ọlọ́run onídàájọ́ òdodo. Ọlọ́run wa ó jẹ́ Ọlọ́run onídàájọ́ òdodo, èyí tó ṣe pé kì í ṣègbè lẹ́yìn ohun kankan, bó ti tọ́ òun ló ṣe gbé kalẹ̀. Nígbà tá a bá wá Ọlọ́run wá síwájú rẹ̀, tá a wá sìn, tá a wá tọkàn wa, ó ti péjọpọ̀ pẹ̀lú wa, ó ti wà níbẹ̀ kó tó ti pé àdé sí ibi bẹ̀. Wọ́n ní a dá ìsinmi nítorí ènìyàn, nítorí tiwa, torí ènìyàn ni Ọlọ́run ṣe dá ìsinmi. Àbá ní bí ọjọ́ ìsinmi ò bá sí ni a mọ̀ ṣiṣẹ́ lọ bí aago ni, ẹ̀mí èèyàn ò sẹ̀ ní gùn, kò ní ilé ayé kò ní nítumọ̀ fún wa mọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́, á sì túmọ̀ rẹ̀ sí wa lọ́kàn àyà gbígbà àti mọ́ lọ. Ìsinmi látọ̀run Ọlọ́run á yọ̀ǹda rẹ̀ fún wa. A kú ìsinmi o. Ẹ ṣé o, a dúpẹ́ lọ́wọ́ mọ́mì wa tó kọ́ wa ní ọjọ́ ìsinmi. A rí pé ọjọ́ ìsinmi yẹn náà à ń lọ lé Ọlọ́run láti lọ sékìní láti lọ jọ́sìn bó ṣe tó àti bó ṣe yẹ. Èyí ló mú wa lọ láti lọ nú ẹ̀kọ́ ọjọ́ ajé tí a pe àkọlé rẹ̀ ní àwọn ọrẹ àti ẹ̀mí náà. A rí pé tí a bá wo ibi dáradára, tí wọ́n fẹ́ ká mọ̀ níbí, a rí pé lẹ́yìn ìgbà tí wọ́n lọ wọnú ilé Ọlọ́run tán sí ọjọ́ ìsinmi ṣe tán, bó náà ṣe fẹ́ kọ́lé Ọlọ́run. Wọ́n máa ń wò pé ọ̀nà wo àǹtí wọ́n fi kọ́lé Ọlọ́run àti wọ́n fi ṣe gbogbo ẹ̀, bó ni wọ́n ṣe kíni, bó là á ṣe fi sílẹ̀ tí sí Ọlọ́run ṣe kíni tí ó ṣe tẹ̀síwájú. Àwọn ń sọ fún wa ní pé irú ẹ̀mí wo là á fi ń fi ọrẹ wá sílẹ̀ tí a máa ṣe ẹ̀mí iyèméjì. A rí pé wọ́n jẹ́ kó yé wa níbí àwọn ọmọ Ísírẹ́lì pé wọ́n fi sílẹ̀ tọkàntọkàn, inú wọn dùn pé gbogbo ohun tí wọ́n ní láti kíni wọ́n fi sílẹ̀ láti kíni láti mú kí iṣẹ́ Ọlọ́run kó ṣe kíni kó tẹ̀síwájú. A rí pé àti gbogbo góòdì wọn ni o, àti sílípà wọn ni o, àti gbogbo tí wọ́n ní náà ṣe kíni náà yọ̀ǹda. A rí pé bá sì ṣe yọ̀ǹda lọ́lọ́run ṣe kíni lọ́lọ́run bùkún wọn. Lónìí kí ni wọ́n fẹ́ ká wò níbí? A rí pé nígbà mìíràn tí a bá fẹ́ fi sílẹ̀, irú ẹ̀mí wo là máa ń gbé sọ́kàn wa pé náírà kan náà mo sì ní, tí wàá fi náírà kan ní wọ́n bá fi náírà kan ilé ẹlẹ́tàn, bó ni mo ṣe fẹ́ kí mo ṣe fẹ́ gbègbè sí ayé wa. Ṣùgbọ́n tá a bá ti fi sílẹ̀ tọkàntọkàn, tá a dán Ọlọ́run wò, a rí pé lẹ́yìn ìgbà tá a bá fi sílẹ̀ tá a dán Ọlọ́run wò, Ọlọ́run ó ṣe kíni yóò bùkún. Ó ti sọ fún wa pé ó ṣe kíni ó sì fèrèsé ọ̀run sílẹ̀. Ẹ̀kọ́ tó wá fẹ́ ká kọ́ lónìí ní ọ̀nà àrà náà ni pé wọ́n sọ fáwọn náà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká ní ẹ̀mí ìfisílẹ̀ dáradára láti lè ṣe kíni láti lè fisílẹ̀ láti jẹ́ kí sí Ọlọ́run kó ṣe kíni kó tẹ̀síwájú. Tó bá gbé sí Ọlọ́run kan sílẹ̀ tó bá sọ pé 1 naira ni wọ́n náà contribute sí tó ṣe bẹ́ẹ̀ tàbí 2 naira ni, ẹ jẹ́ ká fi sílẹ̀ tọkàntọkàn. Ẹ má jẹ́ ká ní ẹ̀mí ṣe kíni ẹ̀mí iyèméjì. Ẹni tó bá ti fi ẹ̀mí iyèméjì sílẹ̀ nínú ìfisílẹ̀ rẹ̀ tàbí ọrẹ rẹ̀, ó ti gbà sí kíni ó ti gbèrè rẹ̀. Ọlọ́run ara ẹni kọ̀ọ̀kan wa láti pé tá a bá wò nínú ẹ̀kọ́ yìí, a rí pé wọ́n jẹ́ kí àwọn ọmọ wọn jẹ́ kó yọ pé àwọn ọmọ Ísírẹ́lì ṣe kíni wọ́n rí ìbùkún Ọlọ́run gbà nínú ìfisílẹ̀ wọn, nínú kíni nínú ẹ̀mí tó dára tí wọ́n fi sílẹ̀. Lónìí àwọn rọ̀ àwa náà pé nígbà tí iṣẹ́ Ọlọ́run bá déwájú tàbí tí nǹkan kan bá dé wá ká sí kíni ká ní ẹ̀mí ìfisílẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Bá a ṣe wá ń fi sílẹ̀, Ọlọ́run ó máa ràn wá lọ́wọ́. Ògo ẹwọ Ọlọ́run yóò ṣe kíni yóò sì dìbò wa láti lè fi sílẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ògo Ọlọ́run kò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ní ìtẹ̀síwájú fún ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìṣẹ́gun. Àkórí ọjọ́ ìṣẹ́gun ni a kọ́ àgọ́ náà. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tán ti filẹ̀ tọkàntọkàn, ohun tán nílò láti lè kọ́ àgọ́ náà. Mósè ó supervise àwọn tí ó ṣe láti ṣe, torí pé a ti fi àwòrán rẹ̀ hàn Mósè bí tabernacle àgọ́ náà bó ṣe máa rí ní òkè Síníà. Ọlọ́run fi details ẹ̀ hàn. Báwo ni àwọn details wo wá ni àwa náà lè ní? Ọlọ́run fi nǹkan pamọ́ fún anybody, á sọ gbogbo ẹ̀ bó ṣe yẹ kó rí ni, bí ìbú rẹ̀ ó ṣe rí, bí òrò rẹ̀ ó ṣe rí, bí ó ṣe ga sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ẹ̀kọ́ náà wọ́n fi yé wa
pé àkọ́kọ́ báwo ni tabernacle yẹn àwọn kan wo ló máa wà ńbẹ̀? Wọ́n ti design bí wọ́n ṣe design ẹ̀, ibi tí àpótí ẹ̀rí ó wà, ibi tí tábìlì ibi tí wọ́n fi búrẹ́dì tán máa fi hàn tí wọ́n so bread ibi tí ó wà, kí ni búrẹ́dì kí ló represent? Ní tó represent ní ọ̀rọ̀ Ọlọ́run ìta lè pè ní Bíbélì lénìí. Then ibi tí lampstand ibi tí lampstand wà, ọ̀pá fìtílà, ibi tí ọ̀pá fìtílà ibi tó máa dúró sí ńbẹ̀. Kí ni ọ̀pá fìtílà? A rí i pé Kristi ni ọ̀pá fìtílà. Kristi ló ń tan ìmọ́lẹ̀ sí aráyé, ó ní ìmọ́lẹ̀ aráyé. Fìtílà la máa fi ń tàn mọ́lẹ̀ sí aráyé. So then ibi tí wọ́n ti máa ṣe tí wọ́n ti máa burn incense, tí wọ́n ti máa jó tùràrí. Jíjó sí tùràrí a lè fi wé ibi tá a bá ṣe ń gbàdúrà lénìí. Àdúrà wa yóò jẹ́ dídùn fún Ọlọ́run. Àti ibi tí a tó fi hàn wọ́n náà ni pé ibi tí wọ́n ti máa jó ẹran tí wọ́n bá pa láti fi ṣe ìrúbọ, àwọn ọ̀rá rẹ̀ ibi tí wọ́n ti máa jó. Then wọ́n tún fi hàn wá náà níbẹ̀ ibi tí abọ́ tí wọ́n kàn fi sanwó, tí wọ́n fi abáníká sanwó láti jẹ́ kí a jẹ́ mímọ́, ibi tí yóò wà, ibi tí ó dúró sí. Then ibi tá a pè ní àgbàlá, tí a lè pè ní courtyard, kó tó di pé wọ́n wọ ibi mímọ́ gbogbo ẹ̀, Ọlọ́run ti fi dítè rẹ̀ ó fi hàn Mósè. Wọ́n tó fi gbogbo àwọn nǹkan tán máa kó sínú ẹ̀ náà wọ́n fi hàn án. Ọlọ́run ò fi kankan pamọ́ fún àwọn ọmọ ènìyàn lénìí. Tiwa ni láti ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́. Ọlọ́run ràn wá lọ́wọ́. Àwọn nǹkan tó tún wá ṣe pàtàkì ńbẹ̀ ó ní pé ní àgọ́ yẹn kí ni ìdí tọ́lọ́run fẹ́ ṣe kán fi kọ́ àgọ́ yẹn, bí Ọlọ́run ṣe kórìíra àti ọwọ́ tí ó fi mú ẹ̀ṣẹ̀. Then bí ó ṣe ń gba àwọn ènìyàn tí ó ń ronúpìwàdà là. Ìkẹta, kí ni ìpín àwọn ẹni ibi? Ìkẹrin, báwo ni yóò ṣe dáàbò bo ọjọ́ iwájú tí ó lógo fún ẹnìkọ̀ọ̀kan wa? Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. Ọlọ́run ti fi gbogbo ẹ̀ hàn Mósè lóríṣiríṣi bí ó ṣe kọ́ àgọ́ yẹn, ó dẹ̀ ṣètò ẹ̀. Then àwọn iṣẹ́ wo ni wọ́n máa ṣe ń bẹ̀? A ní daily service, daily sacrifice, èyí tá a pè ní ìrúbọ ojoojúmọ́. Nígbà tí àwọn èèyàn bá mú ẹran wá, ibi tí wọ́n ti pa, nígbà tí wọ́n ṣe jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn lórí ẹran yẹn, ẹni tí ó bá wọn pa, wòlíì tí ó bá wọn pa, gbogbo ẹ̀ Ọlọ́run ti ṣètò ẹ̀ múrẹ́múrẹ́. Àti ètò ìsìn tí wọ́n tó ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún, èyí tán pè ní Day of Atonement, ìwẹ̀nùmọ́, ọjọ́ ìwẹ̀nùmọ́, tó jẹ́ pé wọ́n mú ewúrẹ́ kan ìtàpè ní scapegoat àti ọ̀dọ́ àgùntàn kan èyí tí wọ́n pa, ọ̀dọ́ àgùntàn yẹn represent Jésù Kristi èyí tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Then ewúrẹ́ yìí tó jẹ́ pé wọn ò ní pa ohun tiẹ̀, but wọn kó gbé ẹ̀ṣẹ̀ lé lórí, wọ́n wàá mú lọ sí inú aginjù jìnnà réré níbi tí ẹran kúkúrú ó ti pa jẹ. Ewúrẹ́ yẹn ó represent Èṣù. Ọlọ́run ó dì pẹ̀lú Sátánì. Sátánì ò ní exist mọ́ nílé ayé wa. Nígbà tí òpin bá dé, Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Ọlọ́run ó ṣàánú fún wa. Ọlọ́run ó jẹ́ ká lè máa ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ, ká máa rìn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àwa náà lónìí kí náà fẹ́ ká fàyọ. Ẹ jẹ́ ká máa fún àwọn ọmọ wa náà ní details. Ẹ má jẹ́ ká ṣe lóore fèé pé ó yẹ kó ti mọ̀. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n ó sọ detail, ó fún Mósè ní detail. So ó dẹ̀ tún fún wọn ní ẹ̀mí mímọ́ tí ó lè darí wọn. Àwọn tí ó tún kọ́ náà ó fún wọn ní, ó fi ẹ̀mí mímọ́ sínú ayé wọn láti lè kọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ.
kí Ọlọ́run kí ó ṣàánú fún wa ó lè jẹ́ pé a bá jọba nígbà tí ó bá dé lórúkọ Jésù Olúwa wa. Ní ìtẹ̀síwájú àti kọ́ àgọ́ náà, Ọlọ́run ẹlẹ́dàá gẹ́gẹ́ bí a ṣe kọ́ síwájú pé kò kí ń fi nǹkan ààbọ̀ han àwọn ènìyàn lẹ́kùnrẹ́rẹ́, òun ló fi ń hàn lẹ́kùnrẹ́rẹ́ tó fi hàn Mósè. Bẹ́ẹ̀ náà ni Mósè ṣe sọ fún àwọn gbẹ́nàgbẹ́nà, àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n ṣe àgọ́ yìí tí wọ́n sì ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe. Mósè ó ṣe ohun tó yẹ kó ṣe lẹ́kùnrẹ́rẹ́ láì dín kankan kù. Ó ya gbogbo ohun tó yẹ kó yà sí mímọ́, ó yà sí mímọ́. Ó ya Árónì, ó yà sí mímọ́ àti àwọn ọmọ Léfì tí wọ́n mọ̀ ṣiṣẹ́ nínú àgọ́ yìí. Ẹ̀kọ́ ọjọ́rú wa sọ fún wa pé ìfarahàn Ọlọ́run inú àgọ́, nígbà tí ohun gbogbo ti ṣe tán, tí Ọlọ́run ti sọ pé kí Mósè kó ṣe gbogbo ohun tó yẹ kó ṣe, tí Mósè náà sì ti ṣe gbogbo ohun tí Ọlọ́run ní kó ṣe ní tóní tó ṣe láì ní àbàwọ́n rárá. Ọlọ́run tí ó ti ń farahàn àwọn ọmọ Hébérù nínú ìrìn àjò wọn, tá a bá nígbàgbé, ó ń farahàn wọ́n ní ojoojúmọ́, kùrukùru ní ìgbà ọ̀sán, ọ̀wọ́n iná ní ìgbà alẹ́, bó ṣe tẹ̀lé wọn, bó ṣe ń ṣáájú wọn lọ nínú ìrìn àjò kí wọ́n tó débi tí wọ́n ti kọ́ àgọ́ yìí. Wọ́n ní nígbà tí Mósè ṣe gbogbo ohun tó yẹ kó ṣe tán, ìwé Bíbélì wa ṣe àkàwé rẹ̀, ó ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé Ẹ́kísódù orí 40 ẹsẹ̀ 24. Ó sọ pé nígbà náà ni àwọsánmọ̀ bo àgọ́ àjọ, ògo Olúwa sì kún inú àgọ́ náà. Ọlọ́run fi ara rẹ̀ hàn àwọn ọmọ Hébérù ní tòótọ́, tí kò sí àní-àní wípé agbára Ọlọ́run ni eléyìí. Ọlọ́run kò fi ara rẹ̀ pamọ́ rárá fún wọn. Ó fi ìwàláàyè rẹ̀ hàn sí àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ọmọ Hébérù nígbà náà nínú ìrìn àjò wọn. Ìgbà yìí ni wọ́n mọ̀ ní dájúdájú pé Ọlọ́run ṣetán. Ọlọ́run kò fìgbà kan fi wọ́n sílẹ̀, pé Ọlọ́run ṣetán láti máa wà láàyè inú ayé wọn. Ọlọ́run tó ṣe eléyìí nígbà náà ó sì wà láyé. Ọlọ́run wa kò kú, Ọlọ́run wa wà láàyè. Ọlọ́run wa ṣetán láti jẹ́ kí ìwàláàyè rẹ̀ kó wà pẹ̀lú tọmọdé àti àgbà wa. Ẹni tó bá ní ìfẹ́ sí Ọlọ́run, tó ń ṣe déédéé pẹ̀lú Ọlọ́run, tó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, Ọlọ́run ṣetán láti fi ìwàláàyè rẹ̀ hàn sí. Ọlọ́run ó fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú gbogbo ìránmọ́nìyàn èyí tí ó bá gbọ́ràn sí lẹ́nu. Léyìí ni àkójá ẹ̀kọ́ wa ní kọ́tà yìí, wípé Ọlọ́run ṣetán láti bá ìwọ àti èmi dá ọ̀rẹ́, kájọ máa jẹ. Ó ní òun wà ní pẹ̀lú ẹnu ọ̀nà ọkàn wa, òun kan ilẹ̀kùn. Bí Ọlọ́run ṣe ń kan ilẹ̀kùn ọkàn gbogbo wa lónìí, ẹ jẹ́ ká gbà á láàyè, ẹ jẹ́ ká sọ pé káàbọ̀ sínú alẹ́ ayé wa, kó lè bá wa jẹun, kó lè jẹ́ kí gbogbo iṣẹ́ tí ó fẹ́ ṣe nílé ayé wa kó lè jẹ́ kó ṣe. Torí pé nígbà tí Ọlọ́run ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe, ó sọ wípé ó ti parí. Kristi sọ pé ó ti parí nígbà tí ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe. À ń gba ládùúrà gbogbo ègún èṣù nílé ayé wa yóò dópin lórúkọ Kristi.
Ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ wa ní ẹ̀kọ́ Ọjọ́bọ̀, Jésù gbé pẹ̀lú ọmọ ènìyàn. Wọ́n jẹ́ kí a mọ̀ pé àdìtú ni wíwá Jésù bí ó ṣe gbé ẹran ara wọ̀. A sọ fún wa pé Ọlọ́run sì ni. Nínú ẹran ara ó fi Ọlọ́run hàn pé Ọlọ́run wà láàrin wa. Kí wá ní ìdí tí pàtàkì tó fi gbé pẹ̀lú wa? Jésù wà ní àárín wa láti lè jẹ́ atọ́nà fún wa nípa bí a ṣe lè mọ bí ìsìn wa tòótọ́ ṣe lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Jésù wà ní àárín wa láti fún wa ní àpẹẹrẹ bí a ṣe ń kọ́, bí a ṣe ń gbàdúrà, bá ṣe ń fetí sí ìṣísí láti ọ̀run wá. Gbogbo àpẹẹrẹ yìí ni Jésù wà. Tá bá wá sọ nípa ti ẹran ara, Jésù wà pẹ̀lú wa. Ó jẹ́ kí a mọ̀ wípé bí a ṣe ń gbòǹgbẹ fún oúnjẹ ti ara, bẹ́ẹ̀ náà ni ká máa gbòǹgbẹ fún oúnjẹ ti ẹ̀mí. Ìkẹta rẹ̀ ni wípé Jésù wà láàrin wa. Bó tilẹ̀ jẹ́ pé lónìí tá bá ṣe gbogbo wàhálà tán, òǹgbẹ ó máa gbẹ wá. Ó wá wà láàrin wa láti sọ pé òun gángan ní omi ìyè. Tá bá mu omi ìyè náà, òǹgbẹ ò ní gbẹ wá mọ́. Paríparí ìrìn àjò Jésù ni pé ó wá fún ìdí rẹ̀ múlẹ̀ ní ìwé Ìfihàn orí 3 ẹsẹ̀ 20. Ó ní kíyèsí, mo dúró ní ẹnu ilẹ̀kùn, mo sì ń kọ̀kùn. Bí ẹnikẹ́ni bá gbóhùn mi tó sì ṣí ilẹ̀kùn, èmi ó sì wọlé tọ̀ ọ́ wá, èmi ó sì máa bá a jẹun, àní òun pẹ̀lú mi. Ìdánilójú leléyìí. Ẹ jẹ́ ká ṣọ̀kan wá payá sí Ọlọ́run. Òun nìkan ló lè fún wa ní ìrètí ńlá. Bá a sì ṣe ń ṣèyí, ìsìn wa àti ọrẹ wa yóò máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Àmín. Fàmí sí bí àgbélébùú ní borí súnyé wa tó sálà tí Kábárì fún wòsàn àrùn mi nínú àgbélébùú lèmi yóò máa ṣògo tí tèmi yóò wọ̀lúgo lódìkejì odò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa. Òní ni kwọ́tà, òní ni ọjọ́ ẹ̀kọ́ wa tó gbẹ̀yìn nínú kwọ́tà yìí. Òní ni ẹ̀kọ́ 13 ní kwọ́tà yìí. Ta ti ń gbé yẹ̀wò láti inú ìwé Ẹ́kísódù nínú ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì láti oko ẹrú lọ sí ilẹ̀ ìlérí. Mo gbàdúrà pé bí Ọlọ́run ṣe ń fún wa láǹfààní láti parí ẹ̀kọ́ yìí nínú ìrìn àjò oko ẹrú rẹ lọ sí ilẹ̀ ìlérí, Ọlọ́run ó mú ọ délẹ̀ ìlérí pẹ̀lú ayọ̀. Ó ti tá àkókò pé kínú rẹ ó máa dùn, inú rẹ ó bẹ̀rẹ̀ sí ní dùn látàkókò yìí lọ ní orúkọ Jésù Olúwa wa. Now, àwọn kankan wà tí mo fẹ́ sáré fi kún ẹ̀kọ́ yìí láàrin ìṣẹ́jú 3. Ní ẹ̀kọ́ ọjọ́rú, àwọn ọ̀rọ̀ kan ṣe pàtàkì ńbẹ̀ wípé ní gbogbo inú Bíbélì láti Genesis dé Ìfihàn, àwọn ọ̀nà 3 ni Ọlọ́run sọ pé ó parí, láti pé kọ pé òun ti parí nǹkan, ó complete ẹ̀, pé tó ti parí nǹkan. Nínú ìwé Genesis orí 1, Ọlọ́run dá ọ̀run ayé. Nígbà tí ó parí ìwé Genesis yẹn, ó wá sọ wípé ní Genesis orí 1 ẹsẹ̀ 1 títí dé 3 ní Ọlọ́run dá ọ̀run ayé, ayé sì wà ní jújù, ó ṣófo, ẹ̀mí Ọlọ́run sì rábà ní ojú. Nígbà tí ó gbé ọjọ́ àárọ̀ àti ọ̀sán tó parí, Ọlọ́run kí ìmọ́lẹ̀ kí ó wà. Nígbà tí Ọlọ́run wá dárúkọ gbogbo àwọn nǹkan tó ní kó wà, ìmọ́lẹ̀, ojú ọ̀run, ẹyẹ, omi, nígbà tó parí ẹ̀ ó ní ó ti wò ó pé ó parí àwọn iṣẹ́ yẹn, pé ó ti parí ẹ̀. Ọ̀nà kejì èyí tí ó ti sọ pé ó parí nígbà tí a ń kọ́ tàbánákù, nígbà tó wò ó pé tàbánákù ti ṣe kíni, ó ti parí. Ìkẹta òun ni ó ti ń sọ̀rọ̀ nígbà tí ó parí tẹ́ḿpìlì tí Sólómọ́nì kọ́. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta òun ni ó ń tọ́ka sí ohun tó dára, nítorí pé nígbà tí Ọlọ́run dá ayé yìí tán, ó dára. Nígbà tí ìbànújẹ́ wá wọ ayé ní ẹ̀ṣẹ̀, ó kó ìbànújẹ́ àti ìpayín keke àti ìdààmú wọ ayé, nǹkan ò rọrùn mọ́, Ọlọ́run wá warí. Nígbà tí Ọlọ́run wá warí,
àwọn nǹkan tó wá ń tẹ̀lé èyí ibi tó ti padà mẹ́sà àwọn ibi tó ti ń parí àwọn ibi tó ti ń mú ìtumọ̀ bá ayé wa ní ibi ẹ̀kejì lọ́rọ̀ tàbánákù èyí tí ó jẹ́ pé Jésù Kristi ni àwọn tó wà ń bẹ̀ ń tọ́ka sí gbogbo iṣẹ́ ìránṣẹ́ ibẹ̀ ń tọ́ka sí èyí tó wà níbi mímọ́ jùlọ ni Jésù Kristi ló ń tọ́ka sí pé òun ni ó jókòó lórí ìtẹ́ àánú òun ni ẹni tí kò tí ì jẹ́ kí òfin ó tí ì wá sí ìmúṣẹ báyìí òun ni Jésù Kristi yẹn òun ni ó wá ń tọ́ka gbogbo àwọn ìrúbọ èyí tá à ń ṣe nínú tẹ́ḿpìlì Jésù Kristi ni ìrúbọ náà òun ni ó ń tọ́ka sí ti tẹ́ḿpìlì Sólómọ́nì náà gbogbo ohun tó wà ń bẹ̀ Jésù Kristi òun náà ni ó ń tọ́ka sí kí ni èyí sọ fún wa wípé láìsí Jésù nínú ìrìn àjò wa ìrìn àjò asán ni tí ẹ̀kọ́ ọ̀sẹ̀ yìí àbí ẹ̀kọ́ kọ́tà yìí tí a bá lè rí i mú lọ wípé tí Jésù ò bá ti sí nínú ètò ayé wa ò nítumọ̀ ayé bẹ̀rẹ̀ pẹ̀lú bíbí òun ni àwọn olóyìnbó pè ní pé ayé bẹ̀rẹ̀ pẹ̀lú bí lẹ́tà B now láàrin lẹ́tà B àti D torí D òun ni ikú death láàrin lẹ́tà B àti D lẹ́tà kan wà láàrin ibẹ̀ tó yàtọ̀ tó jẹ́ lẹ́tà ohun gidi òun ni C tó jẹ́ Kristi ilé ayé tí ò bá ti sí B àti C àti D kò lè yọrí sí I tó jẹ́ eternal life tó jẹ́ ìyè ayérayé ilé ayé tá a bá ti yọ Jésù tá a bá ti sọ pé B àti D ni tá a bá ti sọ pé B àwa sọ pé minus C yóò padà parí sí ikú ni ìwọ tó o bá ti fẹ́ kí ìgbésí ayé rẹ parí sí ikú ohun tí ìwé Ẹ́kísódù ń tọ́ka sí gbogbo ohun tó ń tọ́ka sí òun ni ìrìn àjò bá ṣe kú lóko ẹrú tá a lọ sí ìjọba ọ̀run tá ó tẹ̀lé Jésù olùgbàlà òun ló ń tọ́ka sí kò dẹ̀ sí ẹni tó ń tọ́ka sí ju Jésù lọ tó o bá wá gbà sínú ayé rẹ tẹ́mi ò bá wá gbà ìrìn àjò yẹn ò lè dán a ò lè kúrò nínú oko ẹrú tí Sátánì àti ẹ̀ṣẹ̀ ti sọ wá sí ṣùgbọ́n a nílò láti gba Jésù káyé wa ó lè nítumọ̀ nípa bá ti ń ronú èyí ó gbàdúrà lórúkọ Jésù àlàáfíà ìdùnnú ayọ̀ ìgbéga ìtẹ̀síwájú yóò wọlé tọ̀ wá ní orúkọ Jésù Olúwa wa àmín Ọlọ́run wà pẹ̀lú wa. Good evening all and happy Sabbath. We are now on lesson 13 and I want to do the summary in English. The title of the lesson is The Tabernacle. What do we mean by the tabernacle? God instructed Moses and the children of Israel to build a tabernacle for him. He wanted a place where he can stay with them, commune with them. He wanted a relationship with them. So he told Moses to build a tabernacle, and that was what he did. The sanctuary, that's the tabernacle, demonstrates God's closeness to humanity and reveals the greatest truth of them, which is how he saves those who come to him in faith. The Sabbath of the Lord. The Sabbath was created right from time immemorial. When God, during the creation period, he created the world in 6 days and rested on the seventh day, which he called the Sabbath, and instructed his children, the children of Israel, to keep, instructed Adam and Eve, to keep the Sabbath day holy. So it wasn't that it was during the period of the children of Israel in the wilderness that the Sabbath was made. The Sabbath has been made right from time in the Garden of Eden, and we were instructed to keep the Sabbath. So the Sabbath is here to stay. Then offering and the Spirit. Offering and the Spirit has to do with giving. We're instructed that we have to give from our hearts, as could be seen from the story of the children of Israel. When God instructed that the tabernacle should be built, he was intentional about it. He was specific. He gave instructions, and the way he wanted it was how it was built, like the replica of the one we have in heaven. And so the children of Israel did everything. And when Moses told them to bring materials and stuff that they will use to set up things in the tabernacle, they went out of their mind. They even did more than Moses expected. They were able to do that because they allowed the Spirit of God to dwell on them. So the Spirit of God propelled them to act the way they did.
And so we are instructed that in giving offering, it shouldn't just be mere service just because people are giving. It should come from our hearts. We should feel it that we want to do something for God. And when it comes from our heart and when the Spirit of God dwells in us, we see ourselves doing it the way it's expected. Talking about Thursday, Jesus tabernacled with humanity. You know, we've been talking about how he gave instructions that the tabernacle should be built and all the things inside that need to be put in place, like the lights that we talked about, the candle light that has to do, they represent Jesus Christ as the Savior of the world. Then the shewbread, the table of shewbread that has to do with the Word of God. Then the incense, that's the aroma of God, that's the presence of God. Then there are so many things that were there too. The basin that represents cleansing, and then the material that we use for cleansing and other stuffs. You know, this time around, it says Jesus tabernacled with humanity. So he decided to come to stay with his children. He now lives in us. So the tabernacle is no longer a building, but the entity of his children. We have Christ tabernacle. He dwells in us. So it's expected for us to behave up to standard, to do the things he wants us to do. As children of God in our various homes, since we are our body is the temple of the Lord, we have to live it like the way Christ expects of us, by showing his character, his goodness, his mercy, his love. In our workplaces, it will show. In our offices, it should show. In the church, it should show. Anywhere we are, the temple of God is our own body. And may the Lord help us so that the Spirit of God will descend on us and help us to live like the children of God. Happy Sabbath. Happy day. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ẹ̀kọ́ tèmi. A sọ wípé ẹ ṣé o bàbá ọ̀run, ọba tó dá ọ̀run, tó dá ayé, tó dá ìgbà, tó dá àkókò. Ẹ̀kọ́ yẹn láti gbọ́ yẹn. Ní ọjọ́ mẹ́jọ lénìí a ó wọnú kọ́tà míì. A ó bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ Jóṣúà. A ó bẹ̀rẹ̀ sí ní yẹ̀wò nínú ìgbàgbọ́ Jóṣúà. Títí dọjọ́ yẹn, fẹ́ kí ìbùkún Ọlọ́run kó má ṣe fi ilé wa àti ọ̀nà wa àti ohun gbogbo tó jẹ́ tiwa sílẹ̀ ní orúkọ Jésù. Tí a bá ní ìbéèrè tàbí a ní àfikún àbẹ ní àwọn kan tí ẹ fẹ́ jẹ́ kí a mọ̀, àbí Ọlọ́run rán yín sí wa láti bùkún fún wa, ẹ lè pè wá sórí nọ́mbà yìí 070 34 53 7583 070 34 53 7583. Títí di ọjọ́ náà, Ọlọ́run ó máa bùkún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ìyè, Ọlọ́run àánú, ọba tí ó lágbára lọ́run àti láyé. A gbé yín ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. A sọ wípé ẹ ṣé nítorí pé ẹ ò fi wá sílẹ̀ rí. Àwa wá lónìí o, ẹ bùkún fún wa. Ẹ fún wa ní ìdáǹdè. Ẹ jẹ́ kí àlàáfíà yín kó tó fún wa. Gbogbo ọ̀nà tí a ti ń dáwọ́ wá lé ẹ̀ṣẹ̀, èyí tí ò ní jẹ́ kí ìjọba ọ̀run ó lè jẹ́ tiwa, Ọlọ́run àánú, ẹ rà wá padà. Ẹ tún wá sí Ọlọ́run àánú. Ó gbàdúrà ní ẹ̀kọ́ tí a ti kọ́ ní kọ́tà yìí. Ẹ má jẹ́ àkànkọ́ lásán, ṣùgbọ́n agbára tí mú wa mú un lò ẹ fi fún wa. Gbogbo ọkàn tó ń gbọ́ mi lákòókò bá ìbànújẹ́ ò ní kàn yín. Gbogbo ohun tó jẹ́ ìṣòro inú ayé, ẹ̀jẹ̀ Jésù kó mú kúrò. Bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe kúrò inú oko ẹrú tó wà yẹn, ẹ̀jẹ̀ Jésù kó mú ọ kúrò ńbẹ̀. Kó dẹni ìbùkún, kó dẹni ìgbéga, kó dẹni ìtẹ̀síwájú. Ọlọ́run ọjọ́ ìsinmi kó tọ̀ ọ́ wá, kí ìdùnnú kó jẹ́ tirẹ̀. Ọlọ́run àánú ẹ ṣé nítorí pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Olúwa wa. Mo kí wa gbé a kú ìsinmi o. Happy Sabbath. Happy day.